tí ọdẹ bá ròyà tọdẹ bá rò ṣẹ́ tó bá pẹran kò ní fẹ́ ní kankan jẹ́ o èmi já tí iná òògùn ọ̀rọ̀ ọmọ lọ́dẹ mi òògùn sínú àárọ̀ gọ̀dìjà kó méjì tèmi sọ ń gbọ́rọ̀ ẹnu mi. Mò ń gbọ́ yín bàbá. Èmi pa alálẹ́ pa láàárọ̀ ọkọ̀ ọmọdé pupa èmi apagbọ̀n rìn fẹnu ẹ̀ bọ́fọ̀fọ̀. Ìṣẹ̀ṣe sì wà moving episode. Ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa subscribe sí channel yìí at Abbey Olóòtú. Ẹ̀yin tèmi nílé lóko lérí ìkànnì Abbey Olóòtú ni mo gbé wá fún yín o. Ẹ jọ̀ọ́ ẹ mọ bá wa wo ìkànnì Abbey Olóòtú. Ẹ mọ bá wa subscribe síbẹ̀. Fídíò rẹ̀ ẹ farabalẹ̀ kẹ́ wò torí kò sí àsàdànù ńbẹ̀. Ẹ máa rẹ́ kọ̀ọ̀kan ńbẹ̀. Ẹ máa rí ìkan mú bẹ̀. Kò sí ẹni tí Abbey Olóòtú bá gbé wá tó interview wàláhì Elédùmarè ń gbọ́ ẹ rí ẹ̀kọ̀ọ̀kan lára wọn. Ẹ tó wá jẹ àǹfààní lára wọn. Abbey Olóòtú wàláhì nínú gbogbo TV ó yàtọ̀. So àwọn tó bá ti wá ń gbé wá fún yín tẹ́ bá ti fẹ́ send owó sí wọn tẹ́ fẹ́ sanwó fún wọn ẹ jẹ́ kí Abbey Olóòtú kó máa mọ̀ tó ti yín ẹ̀ ní lùgbàdì ayé o àmọ́ aráyé ò ní fẹ́ gbá fún yín ló jẹ́ o ẹ̀ sì ní kú sọ́wọ́ ayé ẹ subscribe kẹ́ ẹ wò kẹ́ ẹ dẹ̀ like kẹ́ ẹ comment ẹ ṣé o. Kó mọ́ parun òye àṣà wa ni. Kó mọ́ parun òye àṣà wa ni. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kó mọ́ parun. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kó mọ́ parun. Àṣà wa kò ní bàjẹ́ o. Àṣà wa kò ní bàjẹ́ o. Abbey Olóòtú ló ní ìṣẹ̀ṣe wa kò ní bàjẹ́ o. Ìṣẹ̀ṣe wa o kò ní bàjẹ́ o. Abbey Olóòtú ọmọ ogun tẹ ìlúdó. Ọmọ ogun tẹ ìlúdó morí bá morí ibà lọ́dọ̀ bàbá ẹ̀yìn. Ǹlẹ́ o máa kò ráyè mi. Ọmọ ogun tẹ ìlúdó. Mo kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín náà ni. Èmi náà máa kọ̀ ráyè ọmọ ogun tẹ̀dúdú ọmọ bó ní bọ́ tó ṣe màá bọ́ tó ṣe ọmọ bó ní bọ́ bàjẹ́ màá bọ̀ bàjẹ́. Èmi lọ́mọ arẹ́rìn pàdé ìjà lọ́nà ọmọ akin lójú ogun bí ogun bí ogun ni mo sì wá lẹ́rìn ọba tó dúró lọ́mọ. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Mo wá fẹ́ fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà lókè òkun. Mo kí yín o, mo kí yín o, mo kí yín o. Ẹ lọ́sàn-án yín máa ń sọ̀rọ̀ bàbá. A máa sọ̀rọ̀. Sáà lè gbọ́rọ̀ látẹnu ọ̀sán. Ẹ gbọ́. A gbọ́rọ̀ látẹnu ọ̀sán. Ẹ bá a pè bàbá. Ẹ máa ń pe lóògùn ọ̀fẹ́. Bẹ́ẹ̀ ni bàbá. Ọbọ̀ sọ̀rọ̀. Ọlọ́fẹ́ àjàkà gbégbélé kú ẹlẹ́sẹ̀ jì gan. Kábíyèsí Olúwa mi bá ní sọ fún iye kan ni o. Sátìgbèrè bẹ́ẹ̀ ń tẹ̀kù tí ilé àsopọ̀ ara ti gí àjà. Abíamọ kẹ́ǹgbẹ́kọ̀ mi mọ́ta tí wèrè gbé wẹ̀yìn. Ọlọ́fin o. Pẹ́pẹ́ yìí abìjì kan ló mọ́dí abìjì yẹ́ẹ̀kú. Òdòkòkò bọ́lọ́kùnrin dàlàpò gbókọ lọ́kùnrin ọmọ tiẹ̀. Akọ lọ́yọ̀ mẹ̀rẹ́ abirù tẹ̀rín ojú tó ní ojú tó kó. Afíjú ẹ̀làbà ti jẹ láwùjọ òyìnbó. Afíjú ẹyẹ ti jẹ gbangba lóko afíjú kó wéètì ìmújẹ ọ̀dàlẹ̀. Ẹ̀yin rẹ̀ Ìbàdàn lóòjọ́ tẹ́ bọ́lọ́mọdé ẹ bọ̀ wálé ẹlọ́mọdé ẹ kàgbákò orí mi ò ní jẹ́ kára kó tọmọtọmọ o. Àṣẹ o. Ọlọ́fin jẹ́ mi ń wo tèmi ọmọ ní gbọmọ bí iná bá tuntun wá jè. Bọ́ọ̀lù bá tuntun wá sọ̀nù ni. Bàbá àgbà ẹ rọ̀ wá o. Kábíyèsí Olúwa mi ló ń bọ̀. Àbọ̀gbọ̀. Mo gbọ́. Kí ló wí? Ó ní mò ń bọ̀. Bàbá àgbà. Kábíyèsí Olúwa mi o. Bàbá àgbà.
Wọ́n ní àwòdì ọmọ àṣà. Ṣọ́ǹgbọ́ tó ti ń ka. Mò ń gbọ́ bàbá. Bàbá àgbà, wọ́n fẹ́ gbóhùn lọ yín ni. Ọgbọ̀n tó sọ. Èmi ò gbọ́ dáadáa, ọ̀rọ̀ wọn ò yé mi dáadáa. Ọlọ́fẹ́ gba ohun lọ, ọfẹ́ gba ohun, ọfẹ́ gba ohun ni. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ gba oyin ni bàbá. Ẹ bá ń sọ fún wọn. Wọ́n ní o fún ọkọ̀ bá òmu owó ẹ̀ jẹun. Màá fún yín ní owó ẹ̀jẹ̀ yín kí n tó lọ bàbá. Màá fún yín lówó ẹ̀jẹ̀ yín. Wọ́n ní kó wọ́n yọ tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀. Bàbá ẹ má wọ̀rí, èmi gẹ́gẹ́ fún ara mi ń fún yín lówó ẹ̀jẹ̀ yín kí n tó lọ. Bàbá àgbà. Bàbá o. Wọ́n wá ń jò ní o. Ọlọ́fin o. Abá ti sọ bí iye gẹ̀ẹ́ni. Ló ti ń ka báwọn àbẹ́wò ìyọnu fẹ́ sí. Ẹ bá ń sọ fún wọn pé mo kí wọn o. Wọ́n ti gbọ́ ń tọ́ tó. Ẹ ṣé o bàbá. Ní àdúrà rẹ̀ ó gbà. Àṣẹ o bàbá. Láyé ò ní mú ọ o. Àṣẹ o. Yóò ní gbẹni tó ń wá. Àṣẹ o bàbá, àṣẹ o. Ègbò ayé àgún ọlẹ́sẹ̀ o. Àṣẹ o. Ẹ̀fẹ́ ìtúwò wọn ò ní gbé ká ọmọlé o. Àṣẹ o bàbá. Ilé kú ọmọ ké bí eku. Àṣẹ o. Ẹyẹ òkè bí ẹyẹ. Àṣẹ o. Ọmọ èèyàn wọn fọ̀n bí èèyàn. Àṣẹ o bàbá, àṣẹ o. Lórí bẹ́ẹ̀. Àṣẹ o. Ẹ̀fẹ́ ti gbòòrò. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé o bàbá. Bàbá àgbà. Ṣègbókè ọ̀gbọ́dọ̀ kọ ohun orógbò. Iná òrìṣà. Ọ̀gbọ́dọ̀ kọ ohun obì. Atare. Ọ̀gbọ́dọ̀ kọ ohun tí yóò gbé lẹ́nu. Máa wí. Ìgbóhùn yìí. Nítorí tó bá dé. Ọ̀gbọ́dọ̀ rọrùn mú. Tó àgbàgbà ìtì. Ẹ ṣé o bàbá. Ó kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo ojú tó ń gbọ́ mi. Orúkọ tèmi ni Abbey Olóòtú. Èmi náà máa kọ̀rọ̀ ayé ọmọ ogun tẹ̀dúdú ọmọ bó ní bọ́ tún ṣe máa bọ̀ tún ṣe wọn bó ní bọ́ bàjẹ́ máa bọ̀ bàjẹ́. Èmi náà máa rẹ́ni pàdé ìjà lọ́nà máa kì í lójú ogun bí ogun ni mo ṣe wá nínú bàbá tó bí mi lọ́mọ. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ ìṣe tèmi. Gbogbo ibi tífẹ̀ bá wà, tàgbàrà wà, tóògùn wà, ibẹ̀ lèmi máa ń rìn sí. Torí pé ẹ̀yin bàbá wa náà àti ìyá wa lẹ jẹ́ kó yé wa pé oògùn wà, pé ká sì mọ fóògùn ṣeré. Iṣẹ́ ṣé ò gbọ́dọ̀ bàjẹ́ o. Gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe ṣe kò bàjẹ́. Gẹ́gẹ́ bí àwọn ìyá wa náà sì ṣe ṣe kò bàjẹ́. Orí àwọn ọmọ náà kò sì gbọ́dọ̀ bàjẹ́. Bàbá, wọ́n lóògùn wà, ṣé lóòótọ́ ni? Oògùn wà. Káàbọ̀. Oògùn wà. Kì í ṣe pé kò sóògùn. Ṣùgbọ́n oníkálukú náà bí ó ṣe máa lo oògùn. Sóògùn tí ò sí. Bàbá, ọ̀rọ̀ yóò yé mi o. Ẹ ní oníkálukú ni ó mọ̀ bí ó ṣe máa lo oògùn. Ní ọ̀tọ̀ lóògùn làkú ègbé, ọ̀tọ̀ ni ti arẹmọ. Ọ̀tọ̀ ni tí wọ́n dọ̀ láàmú. Ọ̀tọ̀ ni tí wọ́n fi ṣe ọ́ lóore. Bó ṣe jẹ́ nu. Bàbá, ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ ń yé mi díẹ̀. Ẹ ní pé ọ̀tọ̀ ni tí ó dá yàn láàmú, ọ̀tọ̀ ni tí ó fi ṣèyàn lóore. Bàbá, ní ìsìn báyìí,
ṣé ẹ ní tí ẹ fi ṣèyàn lóore yẹn àti tí ẹ fi dàyàn láàmú. n ní ìdàláàmú àrẹ̀mọ mo ní. bàbá ẹ̀yin àgbàdo lè sọ pé kò ní dáa fún ọdẹ tí ò bá ní oògùn kà. èmi ò ní oògùn kà àrẹ̀mọ. àrẹ̀mọ mo ní. bàbá lóòótọ́ lówelówe là ń lù àgídìgbò. bàbá kò sódògùn tí ò lóògùn ká sì báwọn bàbá. àwọ̀ gbọ́dọ̀ sóògùn ká. kẹ́tí mo fẹ́ mọ̀ nìyẹn. ẹni tí ó bá jẹ májèlé yóò jẹ́wọ́ àbí òye ọwọ́ ara òǹkálukú ní èèfà tó bá wù ú àbí òye yín. ọ̀rọ̀ yín yé mi bàbá. bó ṣe jẹ́ nù. oògùn tèmi tí wọ́n bá gbé èèyàn lọ́dọ̀ mi aláboyún lọ́dọ̀ mi yóò bímọ. báyọ̀ bá lóun ọ̀ròyún ní yóò lòyún. ṣé ẹ ti ń gbọ́ kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ gbọ́ oògùn kà oògùn ká pa ọmọ ọlọ́mọ kò sí lọ́wọ́ tèmi. bàbá àrẹ̀mọ mo ní. tàbá ní ká wò dáadáa iṣẹ́ ìṣẹ̀ṣe yìí ó ti tó bí ọdún mélòó tẹ́ ti ń ṣe báyìí ó ti tó bí ọdún mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìṣẹ̀ṣe yìí. mo ti ń ṣe ti ní 30 years. ẹ ti bẹ̀rẹ̀ ní ìṣe ó ti tó 30 years. bàbá ṣé ẹ kọ́ ni àbẹ́ ìjogún rẹ̀. mo jogún ẹ̀ ní. látọwọ́ ta ni. lọ́wọ́ bàbá mi. ẹlẹ́ẹ̀jogún ẹ̀ látọwọ́ bàbá yín. bàbá mi. Ògúnṣínà Arọ̀gọ̀dìjà. ọwọ́ bàbá yín lẹ ti jogún rẹ̀. mo ti jogún rẹ̀. níjọ́ tí mo wá síbí láti bí ọ̀sẹ̀ bíi méjì tí mo wá síbí báyìí ìyá ń jẹ́ kó yé mi pé ẹ mọ bó ṣe ń kéwì. mo mọ bá ṣe ń kéwì mo bá ṣe ń kéjà àlá. ẹ bá ń ké díẹ̀ bàbá kó tó ti pé ń bẹ̀rẹ̀ ìbéèrè mi lọ ẹ bá kàn kéjà àlá díẹ̀ fún. ìbéèrè fún. ẹ ké fún bàbá. ọmọ ẹni tí ọdẹ bá ròyà tọdẹ bá rò ṣẹ́ tó bá pẹ̀ràn kò ní fẹ́ ní kankan jẹ́ o èmi já tí iná òògùn ọ̀rọ̀ ọmọ lọ́dẹ mi Ògúnṣínà Arọ̀gọ̀dìjà tó méjìdé mi sọ ń gbọ́dọ̀ ẹnu mi. mò ń gbọ́ yín bàbá. èmi pa alálẹ́ pa láàárọ̀ ọkọ̀ ọmọdé pupa èmi apagbọ̀n rìn ìfẹ́nu ẹ̀ bọ́fọ̀fọ̀. èmi mo rí kẹ́ńkẹ́ rírò mo tó bọ̀ hàn mi ṣe mo ṣàtọ̀nù àgbọ̀nrín mo tẹnu ẹ̀ bọ́fọ̀fọ̀. ẹ káre bàbá. wọ́n sọ fún mi pé tù ń jẹ́wé gbégbé àgbọ̀nrín ń jẹ́wé yeye mo kápó mo kádà mo sì gbé bọ̀n mi mo wẹ́tu lọ. mo dégbò gbálẹ̀ mo yìnbọn ṣẹ́tu ẹ̀tú lọ tẹ̀rùn ẹ̀ lọ́gbọ̀n. gbogbo ẹ̀tú tá a wí ọ̀tá kù kọ ò ṣùgbọ́n tẹ̀tú tá a wí hùn la fífẹ́bìnrin fẹ́ gbé ọdẹ. tó wàá gbẹ̀rìn ọdẹ àbò gbẹ̀rìn ọdẹ ni ọba rí òbí. orin tálùkù bá dá lọ́mọ rẹ̀ gbé. ó pe jàǹbá ọ̀tọ̀ sẹ́ni àmọ́ ò ìjàǹbá ọ̀tọ̀ sẹ́ni àmọ́ ẹni tá a bá mọ̀ ni ó sọ̀rọ̀ rẹ̀. ìjàǹbá ọ̀tọ̀ sẹ́ni àmọ́. bàbá mọ̀dá ọlọ́run. ṣé ẹ ti ṣiṣẹ́ ọdẹ rí ni. ọdẹ ni mí. ọdẹ. bẹ́ẹ̀ ni Ògúnṣínà. èmi ọdẹ Ògúnṣínà rèé. ó ti tó bí ọdún mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ọdẹ. tí n bá ṣe o ti pẹ́ o kí ni jẹ́ta bó ti sọ̀rọ̀ sílé 40 tí mo ti ń yìnbọn kí ni jẹ́ 50 joseph tí mo ti ń tí n bá pa ẹran lẹ̀ báyìí bàbá mi ni ó sọ pé jẹ́ n tó sọ bá ń ṣe àṣẹ mọ́ sí ọ̀yà tútù báyìí làálàá. tútù. tẹ́ ẹ̀ tí ní wí rán ara rẹ̀. ní wí o àálà tútù báyìí a wà gé tábà tí wàá gé láwà tó kó o sínú omi gbóná tábà tí wàá kó sínú omi gbóná ìfún yẹn kó má bàa lù kó má bàa mọ̀ sí pé yọ ọmọ ìjẹta bá ń pọ̀
tí a bá ti wá kó láwà sí kínní láwà kó ẹran yẹn sínú omi tí a bá ti wá bọ̀ tán láti wá mú ẹran yẹn láti wá kojú ayanran ìyá mi láti wá máa yan tí a bá ti wá yan tí a bá ti jọ a bá fẹ́ jẹ tí a bá ti fẹ́ jẹ òun lá mú tá a fẹ́ gé sínú ọbẹ̀ òun lá fi raná irun yẹn ti máa gbẹ mọ́ orí iná. Yóò ti gbẹ sórí iná ẹ wá ẹsẹ̀ kan fi raná. àwọn ẹsẹ̀ fi raná pẹ́rẹ́rẹ́rẹ́. Gẹ́gẹ́ bí ìbéèrè mi bàbá ẹ jẹ́ kó yé mi pé ẹ ti ṣiṣẹ́ ọdẹ rí nígbà tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ ọdẹ ọ̀hún ṣẹ́sìn ṣé dìsìn. ọdẹ ni mí o. ẹ ti ń ṣiṣẹ́ ọdẹ dìsìn. ọdẹ ni mí. bàbá wọ́n ní téèyàn bá ń ṣiṣẹ́ ọdẹ kó dáa pé bọ̀ àwọn nǹkan burúkú kan wà ńbẹ̀ tí ò tún dáa. ọmọ pé ká mọdẹ má gbẹ ló lè nira o iṣẹ́ ọdẹ ò léegun. ká mọgbẹ má dẹ ló lè nira iṣẹ́ ọdẹ ò léegun. wọ́n ní bọ́kọ ṣe ń dẹ̀gbò níyàwó ń dẹ̀gbòrò bọ́kọ ṣe ń pẹran níyàwó ń pààyàn. so méjì dèmí so mú ìdìrà rẹ̀ kéèké lálákọ̀wé lò. mo ń gbọ́ yín bàbá. iṣẹ́ tákọ̀wé bá ṣe sílẹ̀ tìbó ní jẹ́ tí n bá ṣe sílẹ̀ tọmọ mi ní í ṣe. òtítọ́ ọ̀rọ̀. èmi olúọdẹ mi alákìí kóhùn bọ òjò tẹnu bọ́n rọ̀jò. lọ́lọ́ọ̀lọ́ ta ló lè máa lọ́ọ̀ mi. bọ́dẹ bá ròṣà tó ròyà tó ròṣẹ̀ tó bá pẹran kò ní fún ìyàn jẹ ní ọba rí ògì. òtítọ́ ni bàbá. bàbá iṣẹ́ ọdẹ tá à ń wò yìí kí lẹ lérò nígbà tẹ́ ẹ̀ ń ṣe sódùn mọ́ yín nú àbí ẹ kàn ṣe bí a torí oúnjẹ àbí nǹkan míì. torí oúnjẹ kankan kan mo ṣe ń ṣe mo ń pa mo ń jẹ fúnra mi mo ṣe fún gbogbo àwọn aláìní èèyàn kí n padà lẹ́bàá ìkẹ́dẹ́ bọ́dí ò pé ni mo ń ṣe. lẹ́ ń ṣe. ń pẹ́ ẹran tà. bàbá láì bàtà tí wàá ń ṣiṣẹ́ ọdẹ yìí ǹjẹ́ ẹ ti lọ́nú gbórí tó jẹ́ pé ẹ wá torí ẹ sọ pé téèyàn bá ṣe ọdẹ yóò mọ ráǹjànú àwọn ẹran míì ìyẹn tó ń lágídí. àyàn gangan ni kọ̀ǹfàmù kó o tó níta mẹ́ta tó ti yànú gbó ti ráǹjànú ó ti rí gbogbo oríta mẹ́ta gan tó ti fi àwọn kinní dàlẹ́ kó tó mọ bá tiẹ̀ lọ. bàbá n tẹ́ máa ń jẹ́ kó yé mi nísìnyí pé ẹ ti fojú ráǹjànú ní tẹ̀síwá. àìmọ̀ yá àǹjànú àwọn máa kàn lọ òkú gan máa kàn lọ. ẹ ní fojú ló kù rí. tó kù bá tá a bá ń lọ gbé náà yóò máa kàn lọ ni a sì kí kò ní dáni lóhùn. ẹ kì kò ní dá yín lóhùn. yes. bàbá kí làwọn ìrírí yín nídìí sí ọdẹ. ìrírí mi ṣe tí ẹran tí mo parí àbí. tẹ́ ẹ ti parí bí a ó fẹ́ là yín lóògùn díẹ̀ kẹ́ tó pa. kò sí ẹran tó wọ́ là mí lóògùn ju ẹja lọ. ẹ tún pa ẹja. èmi mọ́mọ́ ẹja ńlá ní ẹja tó jẹ́ ẹja gidigidi tí ò ṣeé súnmọ́. bàbá ẹ bá ń sọ rírí yín bó ló ti ṣẹlẹ̀ lọ́jọ́ tẹ́ ẹ lọ pa ẹja tó láì lóògùn. ìjọ wọn lọ pẹja yẹn ibú wà báyìí mo wá ń gan ibi mo ń gan iwájú mo wá ń fa ẹ jókòó mo wá ń fa àwọn gbọ́n báyìí mo ń fà bó ṣe tọ́ mi wá nu ìdọ̀tọ̀ tọ́ mi wá báyìí kí n sáládà báyìí ọkọ̀ padà sí ẹ̀yìn ni àṣẹ iná bú ni bí ẹsẹ̀ méjèèjì ṣe wọ ibẹ̀ báyìí n bá fà kan yọ n bá ra igi kan mú bí mo ṣe jáde. bàbá nínú babaláwo àti oníṣègùn wọn lọ́tọ̀ wà ìyàtọ̀ wà náà. ìyàtọ̀ wà mẹ́ta ni ojú mẹ́ta gan lọ. bàbá sí babaláwo lẹ́yìn ni sí oníṣègùn lẹ́yìn ni. jẹ́mi bẹ́ẹ̀ ni. wọ́n ṣègùn ni mí. oníṣègùn òní.
ẹ̀yin tèmi nílé lóko lérí ìkànnì Abbey Olóòtú ni mo gbé wá fún yín o. ẹ jọ̀ọ́ ẹ mọ bá wa wo ìkànnì Abbey Olóòtú, ẹ mọ bá wa subscribe síbẹ̀, fídíò rẹ̀ ẹ farabalẹ̀ kẹ́ wò torí kò sí àsàdànù ńbẹ̀, ẹ máa rẹ́ kọ̀ọ̀kan ńbẹ̀, ẹ máa rí ìkan mú bẹ̀. Kò sí ẹni tí Abbey Olóòtú bá gbé wá tó interview wàláhì Elédùmarè ń gbọ́, ẹ rí ẹ̀ kọ̀ọ̀kan lára wọn, ẹ tó wá jẹ àǹfààní lára wọn. Abbey Olóòtú wàláhì nínú gbogbo TV ó yàtọ̀. So àwọn tó bá ti wá ń gbé wá fún yín, tẹ́ bá ti fẹ́ send owó sí wọn, tẹ́ fẹ́ sanwó fún wọn, ẹ jẹ́ kí Abbey Olóòtú kó máa mọ̀ tó ti yín ẹ̀ ní lùgbàdì ayé o. Àmọ́ aráyé ò ní fẹ́ gbá fún yín ló jẹ o, ẹ̀ sì ní kú sọ́wọ́ ayé. Ẹ subscribe, kẹ́ wò, kẹ́ dẹ̀ like, kẹ́ comment, ẹ ṣé o. Oníṣègùn wọ́n lóníṣègùn kì í bọ òòṣà, pé babaláwo ni máa ń bọ òòṣà. Ọ̀tọ̀ láwọ̀ pa. Àwọ̀ pa. Ọ̀tọ̀. Oríṣi òòṣà ọ̀pọ̀. Ọ̀tọ̀ láwọ̀ pa. Tó yé. Wọ́n yé mi bàbá. Babaláwo ọ̀tọ̀. Àbí òye. Wọ́n yé mi bàbá. Oníṣègùn ọ̀tọ̀. Bàbá, ǹjẹ́ ẹ lè sọ yàtọ̀ tó wà nù babaláwo àti oníṣègùn fún mi àtàwọ̀ pa tẹ́ ń dárúkọ náà? Tó wà ń bẹ̀ ni wípé ọ̀tọ̀ ní Ifá, ọ̀tọ̀ ní àwọn Ifá, àbí òye. Ó ń yé mi bàbá. Ọ̀tọ̀ làwọn Ọ̀ṣun, gbogbo ẹ̀ ṣe lọ́nu. Ǹjẹ́ ẹ lè sọ yàtọ̀ tó wà láàrin wọn fún mi? Ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni wípé tí iṣẹ́ tó bá kan babaláwo, ó gbé wá sí ọ̀dọ̀ rẹ̀. Iṣẹ́ tó bá dẹ̀ kan oníṣègùn, ó gbé lọ sọ́dọ̀ rẹ̀. Iṣẹ́ tó bá kan Ọ̀ṣun, ó gbé lọ sọ́dọ̀ rẹ̀. Tó bá kan Awọ́pa, ó gbé lọ sọ́dọ̀ rẹ̀. Irú àwọn iṣẹ́ o. Iṣẹ́ mọ́rìn, iṣẹ́ ìṣẹ̀ṣe náà ni, ṣùgbọ́n pín sí ọ̀nà tó pín sí ni, àbí òye. Ọ̀nà tó pín sí ni, ohun kan náà ni gbogbo ẹ̀, ohun kan náà ni gbogbo rẹ̀, ṣùgbọ́n wọ́n ti yà ayọ̀ ọ̀tún, ayọ̀ òsì, ayọ̀ àtà, ayọ̀ ẹ̀rìn, ohun kan ni. Bàbá, mo rí pé ẹ lọ́sàn-án bó lẹ ṣe di ẹni tó ní ọ̀sán tó rọ́dẹ̀lẹ̀ pera yín ọ̀dẹ̀lẹ̀ ẹ̀yìn. Iye bàbá mi lọ́kọ́ ló ní bàbá mi ló jogún ọ̀sán yìí. Bàbá yín ló jogún ọ̀sán yìí. Bẹ́ẹ̀ ni bàbá mi ló ní ọ̀sán yìí. Bàbá mi dẹ̀ kú, ọ̀sán yìí dẹ̀ lọ, ọ̀sán yìí tó padà wá sí ọ̀dọ̀ tèmi pé èmi gangan bọ́sì ń ṣe wà ní. Ẹ ń jẹ́ kó yé mi pé bàbá yín ní ọ̀sán yìí. Ọ̀sán ni àwọn ajífisẹ́rẹ́ perí ọ̀sán yìí róróróróróró. Àwa ni ọmọ ajífisẹ́rẹ́ perí ọ̀sán yìí róró. Ògùn sínú àárọ̀ gòdìjà. Bàbá, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń jẹ́ kó yé mi nísìnyí pé ọ̀sán yín lọ nígbà tí bàbá yín kú. Nígbà bàbá kú lọ̀sán yìí lọ. Ó dẹ̀ padà wá. Ó padà wá o. Èmi sì ní ẹni ìjogún rẹ̀, èmi ọ̀dọ̀ mi ló sì dé sí. Ọ̀dọ̀ yín ló dé sí. Bẹ́ẹ̀ni. Nígbà tó padà wá, bó lẹ sì mọ̀ pọ́sẹ̀ ti dé padà. Ó dé padà fúnra rẹ̀ gangan ló ń kéno lé. Ó sì dé. Bàbá, ǹjẹ́ ó ṣeé ṣe kéèyàn dédé dá ọ̀sán yìí kéèyàn sọ pé òun fẹ́ nẹ̀ tó ṣeé ṣe? Tí èèyàn bá mọ̀rìn àjò rìn àbí òye yóò rọ̀ sàn. Tí ó dá ní fúnra rẹ̀. Tí ó dá ní fúnra ara rẹ̀. Tí ọ̀dẹ̀ ní dà láàmú, kó sì mọ́ parọ́, kó mọ́ ṣèké, kó dúró lérí òótọ́ rẹ̀. Kó mọ́ fi ọ̀sán gbowó káàkiri, kó mọ́ fi jalè, kó mọ́ sì fi ba nǹkan jẹ́. Kó sì sọ pé báyìí ni kó sì rí báyìí. Kó pé báyìí kọ́ báyìí gọ́ sí báyìí gọ́ sí kí n tí ọ̀dà máa lọ. Ǹjẹ́ àwọn ọ̀sán yẹn láwọn èèwọ̀ tó jẹ́ pé èèyàn ò gbọdọ̀ sí ń dè? Ó lè wọ o. Ẹ máa ń dárúkọ díẹ̀ bàbá. Èèwọ̀ rẹ̀ ẹmu ò gbọdọ̀ dédìí ẹ̀. Ẹmu ò gbọdọ̀ dédìí. Ẹmu ò gbọdọ̀ dédìí bàbá. Ọ̀sán ò gbọdọ̀ rẹ̀ mu. Bó sì jẹ́ nu.
ǹjẹ́ ó tún láwọn ìwọ̀ mi àbí ìwọ̀ ẹmu èèwọ̀ nìkan? kankan ò sí tó bá lágbọ́n tó rí àdán tó rí wá tó lẹ́yìn okó di ọ̀sán bàbá ń gba fàájì rẹ lọ́nu. Tí n bá kó àgbọn síbẹ̀ tí mo kó súwìtì síbẹ̀ àtẹ̀yìn bàbá ó sì jẹ́. lágbára lọ́wọ́ tó lọ wò ó wò tó lọ ó lọ wò. ẹ̀yin kò súwìtì bẹ́ẹ̀ yẹn sì jẹ́. yóò jẹ yóò jẹ yóò máa yọ yíyọ náà ni ó jẹ náà nù ní bá ń yọ gbogbo epo pupa wá sinapu wá yóò àfù láì já ó ń lọ fàáfàá náà nù. Bàbá tá bá wò dáadáa ṣe lè tọ́jú oní stroke. ẹ tó bá stroke. bẹ́ẹ̀ ni. iṣẹ́ tó rọrùn ni tí ó bá ti gba abẹ́rẹ́. a jẹ́ pé ní stroke gbọ́dọ̀ gba abẹ́rẹ́ bẹ́ẹ̀ tó wà. kò gbọ́dọ̀ gba abẹ́rẹ́ o tó ní stroke bá gba abẹ́rẹ́ kò lè yé ibi tí wọ́n ti fún un ní abẹ́rẹ́ yẹn ìkíní yẹn máa kíìsì. wọ́n tí ó bá ti gba abẹ́rẹ́. tí a bá fẹ́ tọ́jú oní stroke nísìn tá a bá ní ká wò ẹ fún tó bí ọdún mélòó oṣù mélòó kẹ́ tó tọ́jú. kò lè tó ọdún kankan àti tó lè fún oṣù mẹ́ta tí èèyàn rò. oṣù mẹ́ta tí èèyàn rò. tí èèyàn rò. Bàbá tá a bá ní ká wò dáadáa ẹ ti tọ́jú oní stroke rí tó jẹ́ pé bí wọ́n á bá yín pé kẹ́ ẹ mọ̀ ṣe àbí nǹkan kan tó ti ṣẹlẹ̀ rí. pé kí n mọ̀ sí. bẹ́ẹ̀ ni bí ẹ fẹ́ tọ́jú èèyàn náà irú nǹkan bá ń ṣẹlẹ̀. kò ṣẹlẹ̀ rí. kò ṣẹlẹ̀ rí. kò sí tí mo ṣe tí mo ṣe rí. ẹ ń jẹ́ kó yé mi ní ìsìn pé gbogbo nǹkan tẹ́ bá ti dáwọ́ lé báyìí àṣegbé ni. àṣegbé ni ó sì ṣe rere rere ni ngbà rí i pé kọ̀ǹfàmù ni. bẹ́ẹ̀ jẹ́ nu. Bàbá tá a bá ní ká wò dáadáa ǹjẹ́ lè tọ́jú alágànná bí ẹni tó ní wèrè. ẹni tó ya wèrè gàngàngàn bẹ́ẹ̀ tí ò tí ì pọ̀ jù. bó bá pọ̀ jù ńkọ́. á tọ́jú rẹ̀. ẹ tọ́jú wèrè bẹ́ẹ̀ sì wáyé. máa tọ́jú rẹ̀. tá a bá ní ká wò dáadáa ńgbà tẹ́lẹ̀ lè tọ́jú wèrè ayẹ́pẹ́ lè tọ́jú ẹni tó bá ní wárápá nù. àti ó ń wárápá àti sòbìyà tán wá gbé wa wọ́n tọ́jú wọn. èwo àwọn wá lẹ́kọ̀ọ́ àwọn wá lọ́rin àwọn wá làbújá. Bàbá èwo ló tún pè ní sòbìyà torí mo gbọ́ tẹ dákọ̀ sòbìyà nísìnyí. sòbìyà ní àpẹẹlẹ jẹ́ dúdú tí máa ń dúró síyàn ní ara tí ó dì lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ẹ́gbẹ̀ẹ́gbẹ̀ẹ́gbẹ̀. Bàbá tá a bá ní ká wò dáadáa pẹ̀lú gbogbo àwọn nǹkan tẹ́ ẹ lẹ́yìn tọ́jú yìí ǹjẹ́ ẹ mọ yẹsẹ́ wò fún yàn bóyá nǹkan ń ṣèyàn ẹ wá níbi tẹ́ yàtọ̀ sí pé ẹ̀ ń lo ọ̀sán yìí mọ̀ pé ẹ máa ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀sán yìí àmọ́ ǹjẹ́ tó ń ní nǹkan mìíràn tó ń lò láti béèrè ìṣòro àwọn èèyàn. mo ní ọpọ́n fáà mi wà náà lé. sónífà ní ibẹ̀ ṣe wà yìí. gbogbo nìṣe ni aporó ẹ̀pà àjẹ̀bù. Bàbá àwọn fẹ́ rí i lọ gbé wá ní. ayẹ́pẹ́ mọ̀ sẹ́fà fáwọn èèyàn bẹ́ẹ̀ ṣe wà yìí. mò ń sẹ́ fún yàn mò ń sọ́sàn gan fún yàn mo sì ń sẹ́ ọ̀sán fún yàn. irú àwọn ìgbésẹ̀ wo lẹ máa ń gbé tá a fẹ́ ṣe ọ̀sán fún yàn. ìgbésẹ̀ ti máa gbé. bẹ́ẹ̀ ni bàbá. ẹni tó bá ti rẹ́dì tó náà fẹ́ sọ̀sán yóò rẹ odidi ẹran ńlá yóò sì ráṣọ funfun yóò kó wá ọwọ́ mi ni yòókù wá. Bàbá ẹni pé ẹ ń lo fá láti béèrè nǹkan. ọwọ́ àná lè. mo ti rí gbogbo ẹ bàbá èmi ti rí gbogbo ẹ torí pé kì í ṣe pé mo dédé dọ́dọ̀ yín o ẹ̀yin náà mọ̀ bí mo ṣe rìnrìn àjò dọ́dọ̀ yín. bẹ́ẹ̀ni. àwọn èèyàn dẹ̀ mọ̀ èmi dáadáa pé èmi á mọ̀ ṣèwádìí nǹkan tí ò bá yé mi àti tí mo ti mọ̀ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí n bá gbọ́ pé èèyàn kan ní mo gbọ́dọ̀ dọ́dọ̀ rẹ̀ kí n lọ wò pé ṣé lóòótọ́ ni kinní yìí. ó ti di méjì o ọ̀ tí ìṣàdúrà tẹ̀ ti ń kó o ti ń gbọ́rọ̀. ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má bàa disturb ẹ jọ̀ọ́ nǹkan tá à ń ṣe lọ́wọ́ wá important ìjọ ìlà ṣe wá bí. nǹkan tí èmi mọ̀ ń ṣèwádìí lé lórí ìṣẹ̀ṣe yìí ó ṣe kókó gẹ́gẹ́ bí mo ṣe wá bí báyìí n ta torí ẹ̀ wá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wọn ò ní mọ̀ àmọ́ ẹni tó bá nígbàgbọ́ yóò mọ̀ àtẹni tó bá ní ọkàn ìṣẹ̀ṣe nínú torí pé ìṣẹ̀ṣe ó jẹ́ nǹkan pàtàkì nílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni làgbà. Bàbá traṣọ. ṣíṣẹ̀ṣe sì wà. ìṣẹ̀ṣe wà o traṣọ ní ìṣẹ̀ṣe làgbà. ìṣẹ̀ṣe làgbà. yes traṣọ. tí ẹ̀ka bá ní kò ṣíṣẹ̀ṣe bàbá irú ìdáhùn wo lẹ́fun rẹ̀ níbẹ̀. àgbẹ̀ ọlọ́ọ̀kú lé ni.
ẹni ó lọ kú lé nítorí pé ó ní kò sí ṣẹ̀ṣe. kí ni ìtumọ̀ tí ó pé òṣìṣẹ́ sí ẹ bá ní òṣìṣẹ́ sí táwọn adẹ́ni ṣe tó bá dẹnu kọ́ á ní o. tó bá dẹnu kọ yín. báwa táwọn ṣe ṣẹ̀ṣẹ̀ tó bá dẹnu kọ́ á pè máa lọ ilé rẹ máa lọ ìwọ olóòórùn yìí máa lọ ààbù ni àwàdà go back. bàbá lẹ́ẹ̀kan tí mo débí ẹ ń jẹ́ kó yé mi pé ẹ fẹ́ lọ church. ó ní mọ́ lọ. mo ní ẹ mọ́ lọ. bàbá oníṣẹ̀ṣe lèmi mọ̀ ẹ́ sí o ìmọ̀gbà tẹ̀ ń lọ church o. ẹbí ìyá mi lórí tọwọ́ wáìtì ṣọ́ọ̀ṣì ní lọ. kí nìdí tẹ̀ fi ń lọ church. ṣé mi. bẹ́ẹ̀. mo lè má lọ ṣọ́ọ̀ṣì mẹ́ta lọ́kàn ni mo wà. ọmọ mi lé eégún ọmọ mi ní mọ́sálásí ọmọ mi ń ṣọ́ọ̀ṣì oyè yín bó ṣe jẹ́nu èmi ò lè ṣe kí n èmi rè tí wọ́n fẹ́ pe mọ́sálásí wọ́n pe Muhammadu dandandandandan ìṣẹ̀ṣẹ̀ wù mí o èmi lọ́mọ ọ̀dọ̀ àgbà Ṣẹ̀fíù Àlàó gbogbo lọ́kọ̀ yẹn bó ṣe jẹ́ nìyẹn. bàbá. mi lè má lọ gíní o. nígbà tí mo délé ọ̀dọ̀ yín mo ń wo èṣù níwájú ìta. láàlú wà ń bẹ́ẹ̀. tẹ́ ẹ bá dé chọ́ọ̀chì ṣé wọn ní máa fi ojú èṣù yẹn wò yín. wọn ò lè fi wò mí gan wá gbàdúrà fún mi ń jẹta. ní pásítọ̀. pásítọ̀ tó ń wá gbàdúrà fún yín. lágbára Jésù. ẹ sì sàmì. tí mo dọ̀bálẹ̀ gan-an mo kúnlẹ̀ pé ẹ yẹ ká gbàdúrà fún alágbà. ǹjẹ́ nígbà àkọ́kọ́ àjọ àtàwọn àgbà fún yín ó gbà. ó sì gbà ó mo sùn ṣé àdúrà wọn wà gbà tí mo sùn tí n ò rí dààmú tí n ò rí nǹkan kan tí mo dẹ̀ sùn tí n gbúrò ariwo kankan mo sùn. àjọ àti gbà nù. ó ti gbà lóhùn. bàbá tàbá ní ká wò dáadáa bẹ́ẹ̀ ti máa ń rìn láàrin ìgboro pẹ̀lú oníṣẹ̀ṣe tẹ jẹ́ sáwọn èèyàn fojú burúkú wò yín àbí nǹkan kan. ń gbà ń ọ̀sẹ̀ wọ́n tó máa pọ́n mi lé ni o. wọ́n máa pọ́n mi lé ni o. tí n bá kò síbi tí mo dé òbí mo dé ní ẹgbẹ́ náà tí n bá pẹ́ díẹ̀ ń bẹ́ owó ọmọ gorí owó ni. ló yẹ pé ilé ti yá àbí òye. bàbá èmi nìkan lẹ gbé lọ ẹ wò bẹ́ẹ̀ Ọlọ́run ó sì máa bùkún. àṣẹ o bàbá. ó sì jẹ́ nìyẹn. bàbá tàbá ní ká tún wá wò dáadáa gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe tẹ̀ jẹ́ ǹjẹ́ èèyàn kan ó ti torí ìṣẹ̀ṣe tó ti sọ pé lágbájá nǹkan tó ṣe sì dùn mí o màá ṣe nǹkan báyìí fún ọ bóyá ó bínú sí yín bí ó lóun ṣèkà kan fún yín àbí nǹkan kan sírú ẹ̀ ti ṣẹlẹ̀ rí. láyé kọjọ. kò sírú ẹ̀. lẹ́yìn kan béèrè bóyá àwọn kan fẹ́ẹ̀ dé ní ìsìn láti Ìlọrin lẹ́yìn kan kò sí nǹkan kan láyé àti gídógó ọ̀nà bí ṣe jẹ́ no tọ́nkẹ́rẹ́ à ń bọ̀ ní ìsìn láti pè mí kò sẹ́ni tí mo ṣiṣẹ́ fún tí lẹ́yìn kan wá sànú. bàbá wíwá tí mo wá síbí báyìí lónìí mo wá láti wá mọ̀ ẹ́ ni torí pé èmi gán mọ̀ pé mo ṣe ń padà bọ̀ tẹ báwo dáadáa lo máìkì kankan. ibi fọ́tò kíní méjì ló wà mí. lo máìkì bàbá. mo ti rí mágílẹ́tì ọ̀fẹ́ o. lo máìkì. bàbá gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe tẹ̀ jẹ́ téèyàn kan bá sọ pé kò sí ṣẹ̀ṣe irú àmọ̀ràn wo lẹ lè gbàrú ẹni bẹ́ẹ̀. a lè pa òní ọmọ fẹnu ara rẹ̀ sọ káàkiri pé kò sí ṣẹ̀ṣe. bẹ́ẹ̀ ìsìnkú àdá láàmú. irú àmọ̀ràn wo lẹ lè gbàrú ẹni bẹ́ẹ̀. a lè gbà lámọ̀ràn ṣùgbọ́n bí tí wọ́n ti gbà lámọ̀ràn yóò dé bẹ́ẹ̀ wípé mọ́fẹ́nu ẹ̀ kọ́ bó ṣe wà nù. bàbá ká tún wá wò dáadáa ìṣẹ̀ṣe tá à ń wò yìí àwọn ọba tán jẹ́ bíi tẹ́kán mọ́ gbéṣẹ̀ṣe lárugẹ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò fẹ́ gbéṣẹ̀ṣe lárugẹ mọ́ wọn ò fẹ́ forí balẹ̀ fún ṣẹ̀ṣe irú nǹkan wo lẹ lè sọ nípa rẹ̀. ìyẹn ti wà ní bọ́ọ̀dù náà ìyẹn ti wà sọ́ọ́ mọ̀ pé ibi tí ìyẹn wà sínsìn wọ́n ń ṣe ọdún ìṣẹ̀ṣe wọ́n ń fún muslim
wọ́n fún Christian ní ìdọ́ta àwa náà ti gba tíà. Ọdún ṣẹ̀ṣẹ̀. Yes, ìṣẹ̀ṣẹ̀ dé. Àwa náà ti gbà. Àwa náà dẹ̀ ti gba ìṣẹ̀ṣẹ̀ dé ní pé kí ọmọ skul ọmọ lọ skul ìjọ kan. Àwa náà ti gbà. Bàbá, gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ ń sọ yìí, ǹjẹ́ tí wọ́n bá di oyún mọ́yàn nú ṣé ẹ lè tú? Oyún? Bẹ́ẹ̀ni. Tí wọ́n bá dè mọ́yàn nú? Bẹ́ẹ̀ni. Pé ṣé á tú? Bẹ́ẹ̀ni. Tí ọba jẹ́ pé ọba wá á tú, tí ẹ bá gbé wá á tú. Àdìtú láàdìrú. Bàbá. Àdìtú báyìí láàdìyọ̀. Tábàràtà lọ́jà tábàdélé á tú náà ni. Bàbá. Bá ti dè mọ́nú á tú. Tí wọ́n máa di oyún mọ́yàn nú, tá bá ní ká wò dáadáa yóò tó bí ọdún mélòó àbòsù mélòó kí ẹ tó túrú oyún bẹ́ẹ̀. Oní ó sọ iye ọdún tó ti lóyún. Oní ó máa fẹnu ara ẹ̀ kà á pé ìjọba yìí mo lóyún. Táìmù báyìí ni ohun ò rí lóhun ò rọ́mọ bí. Ṣé mo máa gbọ́ ọkọ ẹ̀ dóní? Bàbá, ẹ mọ̀ tó bá tásìkò tó yẹ kó bì tí ò bì. Náà ni à ń sọ pé á tú. Mo ní àdìtú láàdìrú. Ọ̀rọ̀ yín yé mi bàbá. Ní tí mo wá ń try láti béèrè ni pé yóò tó bí ìgbà wo tẹ́yìn ó fún pé lágbájá ó bínú. Tí ọba yọjú tẹ́sí dè tí ó yọ wípé òun náà ọ̀fẹ́nu kọ́ torí èṣù láàlú èṣù pọ̀ tó náà sì fẹnu kọ́. Ọlọ́run bá gbọ́ kódà bí èèyàn fún lóògùn yóò bímọ ìlà yóò àtàlàfíà tó bá gbọ́ Ọlọ́run gbọ́. Bàbá, Ọlọ́run. Ẹni pé èṣù pọ̀ èṣù wo lẹ́yìn bọ́n ti. Láàlú ni. Jésù náà tán póríṣiríṣi. Àmọ́ Yésù láàdì wà. Ẹ máa ń dákọ díẹ̀ bàbá. Kò jù báyìí náà lọ mo sì ṣe ọ̀kẹ́jì láàdì Ifẹ̀ láti bọ̀ yún. Láàdì. Èṣù láàdì táwọn bá jẹ́wọ́ àbúrò náà mọ̀. Tí n bá bí ọmọ ọdún mẹ́ta tí ó hàn sóògùn lẹ fẹ́ kọ́ gan-an ni àbí kí ni kí n máa sọ. Bàbá, téèyàn bá ìbéèrè mo béèrè. Ó béèrè mo ní ó nídìí ó sì ní kóòdì tá a ṣe. Ọkọ̀ tí ẹ sọ̀wọ́ ẹnìkan. Màmá ẹ dákun bàbá, tá a bá bí ọmọ ọdún mẹ́ta tí ò lè rìn tá a bá gbé dọ́dọ̀ yín sí yóò rìn. Yóò rìn. Bàbá. Wọ́n tọ́jú ẹ̀ tí ó rìn ẹsẹ̀ rẹ̀ ní èrò lílẹ̀ pẹ́. Ẹ ń fi dá mi lójú pa ànírun ó dànù pé ẹ sì tọ́jú rẹ̀ yóò rìn. Yóò rìn sẹ́. Bàbá, tá a bá ní ká wò pé àwọn míì wà tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ wọn rérò kó délé ẹlòmíì wà rí ó ti tiraka láyé ẹ̀ kò rí mú. Bàbá, ǹjẹ́ ó ṣeé ṣe? Ó ṣeé ṣe. Tó sì jẹ́ pé ẹni náà yóò rọ́wọ́ mú lọ sẹ́nu. Yóò rí ọwọ́ mú lọ sẹ́nu kódà yóò ra mọ́tò tí ó kọ́lé. Ṣé àṣepẹ́ fẹ́ sóògùn owó fún bàbá? Oògùn owó kankan kọ́. Bàbá, ẹ̀yẹ tún béèrè yìí lọ́wọ́ yìí. Kí ni ìyàtọ̀ tó wà láàrin oògùn owó àtòsólẹ̀? Oògùn owó àtòsólẹ̀. Sórí oògùn owó ó yàtọ̀. Òsólẹ̀ inú oko lèèyàn lò ó sí. Àbí òye o. Tí èèyàn bá fẹ́ sóògùn owó yóò ṣètọ́tọ̀. Òsólẹ̀ inú oko lèèyàn lò sólẹ̀ sí kí nǹkan èso rẹ̀ kó ṣe kíni kó lè máa dára. Bàbá, ayé tá a wá wà yìí oríṣiríṣi là ń gbọ́. Àárọ̀ ọmọ yahoo mi tó sọ pé òsólẹ̀ ni wọ́n ṣe fóun àti ẹlòmíì bí wọ́n ń tajà ní tán sòsólẹ̀ fún kí lè lè sọ ń pààyàn. Sòsólẹ̀ náà là á pè yún náà ni àbí kí la fẹ́ pè bàbá. Ọmọ náà ti sọ ọlọ́mọ yahoo ó ti sọ náà lọ́kọ̀ ẹ má mú yahoo nítorí ẹ̀ bá kò ní ó kò. Ọmọ náà ti sọ náà. Kò tí ì yé mi o bàbá, ọ̀rọ̀ yín ò yé mi bàbá. Tiẹ̀ náà ò yé mi. Ọ̀rẹ́ tí ó mu yahoo ó ti dákọ̀ yahoo. Kì í ṣe ọtí yahoo ni mo ń sọ o. Àwọn ọmọ orí íńtánẹ́ẹ̀tì tán ń ṣe 419 tán ń ṣe. Tán ń gbàyàn. Ṣé yẹn ni ò ń béèrè? Bẹ́ẹ̀ ni bàbá. Àwọn náà sọ pé àwọn sòsólẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ jẹ́ ń jẹ́ kó yé mi nísìnyí pé
oṣólẹ̀ inú oko náà máa ń lò sí. Inú oko ni o. Ǹjẹ́ ó tún ṣeé ṣe kéèyàn náà ṣoṣólẹ̀ fún ara rẹ̀ kó lè máa lówó lọ́wọ́ ni? Túsúlẹ̀. Bẹ́ẹ̀ ni. Ìyẹn ń bá ní ìdí èmi ọmọ túmọ̀ túlẹ̀ yẹn àbí òye ọ. Oyè mi. Wọ́n mọ̀ ọ́ pé ká ṣe oko kókó dáa kírú ewé ìhòòrú gọ́gọ́ ṣùgbọ́n pé kí ọmọ yahoo kí ó ṣeun. Tá bá ní ká wò dáadáa gẹ́gẹ́ bí ìbéèrè mi. Yàwó. Mo béèrè lọ́wọ́ yín pé kí ni ìyàtọ̀ tó wà ní àárín ògùn owó àti oṣólẹ̀? Àárín ògùn owó. Àtòṣólẹ̀. Ẹ dẹ̀ jẹ́ kó yé mi nísìn pé oṣólẹ̀ oko náà máa ń lò sí. Oko ni o. Ẹ dẹ̀ jẹ́ kó yé mi nísìn pé ògùn owó ẹ tí ì sọ ọ̀rọ̀ nípa ògùn owó. Ògùn owó ẹni tí ó bá fẹ́ ògùn owó nílò máa ṣe ògùn owó àbí òye ọ. Oyè bàbá. Tí ó lọ ṣe níbi ó bá wù. No, kì í ṣe pé obìnrin tí ó jọ wípé ẹgbẹ́ rẹ̀ ra mọ́tò mi náà fẹ́ kọ́lé àbí òye. Oyè bàbá. Ẹni tí èèyàn bá fẹ́ yàgbẹ́ nìdí ọ̀la o. Tí èèyàn bá sọ pé ọ̀rẹ́ mi sò mí náà ó sò èèyàn ó sùn ara àbí òye. Ẹni tí ó bá sì ní sùúrù tí ò ní ẹ̀mí ìfọ̀kànbalẹ̀ ò náà ṣerú ẹ̀ pé ó lè kú ọ̀sẹ̀ kan tí Ọlọ́run rẹ̀ ó ṣe kínni tí ó ràn ọ́ lọ́wọ́ lọ́sọ̀pọ̀ fẹ́ ṣe ògùn owó. Bàbá ká nìsín pé àwọn kan wá wá lọ́dọ̀ yín nìsín pé àwọn fẹ́ ṣògùn owó. Kí ni tẹ́ sọ fún wa àti pé irú ìgbésẹ̀ wò lẹ́gbẹ̀ẹ́? Ẹni tó wáyé yẹn bá wá dọ̀ mí nísìnyí pé wọ́n fẹ́ ṣògùn owó wọn ó bì léèrè pé àwẹ̀ wá èmi ìṣògùn owó o. Tó ti yọ. Oyè bàbá. Èmi ìṣògùn owó o. Ohun tí Ọlọ́run bá fún ọ ṣe kí ni dìmú. Dapsy Concept ìròyìn ò dá fojú bá o orí iṣẹ́ ńlá mojú bá o iṣẹ́ ńlá ló ń ṣe. Dapsy Concept Studio iléeṣẹ́ ayàwòrán amáwòtán rókóṣó kékeré kọ́lẹ̀ fàn lọ́dọ̀ òjòlá kò léjò àfojúdi kékeré kọ́ ni Dapsy Concept Studio nínú àwọn tó ń ya video production nílẹ̀ films and musical video shots wedding video show commercial video show real estate video show professional photo show event photo show birthday photo show model photo show burial photo show kiddies photo show maternity photo show video editing photo editing graphics designer Dapsy Concept Studio gbogbo ayé ló ń kó kìkì rẹ̀ iṣẹ́ ẹni ní sọ ní di gbajúgbajà láwùjọ renting of equipment like camera light and drone makeup and social media productions available kókó lànà fàdítì kábàániyàwòrán kó mọ́lẹ̀ ránkoṣo pẹ̀lú oríṣiríṣi fídíò camera with special different effects Dapsy Concept Studio gbàngbàngbà láwà ní opposite Progress Academic School off Titilayo Sawmill ọ̀rẹ́ Òdìgbò Government Ondo State pé 08138470718 tàbí 08075581047 Dapsy Concept Studio ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Get your best production musical video shooting powerful editing film shooting wedding shooting wedding shooting.